Only
máa wọ̀ tí èèyàn bá bí wọn mẹ́ta ọmọ tó bá ń ṣe gbọràn alias olè ló máa ń fún alias olè máa ń fún ọmọ tó bá ní gbọràn olóyè alias olè máa ń fún ọmọ tó bá ní gbọràn tó bá gbọràn ọmọlúwàbí lè ṣe kí ni ìtumọ̀ ọmọlúwàbí ọmọ tó jẹ́jẹ́ àwọn kristian wọ́n ní ọmọ tí inú àbí ìtọ́mọ tí inú àbí ọmọ tí lúwa bí ṣe lúwa yẹn olóko wọn bọ́lẹ̀ látòrí òkè yẹn náà fi bẹ̀rẹ̀ ìlú yìí gbàtán bẹ̀rẹ̀ ìlú yìí wọn ní bàbá wọn ní ìyá sẹ́n pé omi ti gbé ogun wọn lọ tí wọ́n sábà bẹ̀rẹ̀ pé bàbá lúwa ni bàbá mi oníyá mi sìn àwa lọmọ tí lúwa bí nǹkan tó ń jẹ́ ọmọ lúwa bí nìyẹn lọ́dún jẹ́ ọmọlúwà bí nìyẹn ṣùgbọ́n gbà tó fẹ́ yíwa mọ́lẹ̀ náà máa ń pẹ́ nú àyàn jẹmọ́lúwà àtọmọ́ nú àti ajẹ́ àwọn náà wá jìtàn tiwa wọ́n lọ rí pákéjì wọn àtà padà fún wa òjò ìkojú ẹ lọ àwọn ilé wa gbòòrò gan Ifẹ̀ Oyè Lágbo gbòòrò gan at a point this place could no longer contain them so wọ́n wá gbé nǹkan tá ń pè ní tó yìnbọn pé policy they came up with an expansionist policy alright. Yeah, there's a need to expand. Abodo mo di gbogbo le wa de gan. Ṣé mo kàn wá bí ọkàn san fa wọn so àwọn tí wọ́n ṣe mọ̀ bí tí ilẹ̀ yẹn gede. Ọkàn so ti fa. Níbo ni ilẹ̀ wa dé? Ifá ló wá ṣàlẹ̀ fún wọn pé ilẹ̀ yín ẹ lókun o. Ẹ lódò Ọya. Torí gbogbo time yẹn lára àwọn 401 yẹn àwọn bí 200 ti kúrò ńfẹ̀. Like Ọya, like Agẹmọ ti lọ Jẹ̀bú. Wọ́n àwọn òsà kan ó wá kú 201 nífẹ̀ dé ní bó ṣe ń bá yín sọ̀rọ̀. Òsàtọ́ náírà wọn ní wọ́n lè dán ló wà fún so lára àwọn tó ti lọ ní Ọya wà ṣé lára tó ní wọ́n tó máa wà níbo ló lókun lọ níbo lọ sàrà gbà lọ níbo lọ Ọya dúró sí Ifá ló wá tó àṣírí pé ṣe bẹ́ẹ̀ mi tílẹ̀ yín dé ẹ máa lọ sí omi oníyọ̀ ìbẹ̀rẹ̀ olókun sápamọ́ sí kò lè máa rí pé olókun ẹ máa ń bọ olókun gàgátà ẹ ṣe kíákíá tó ní àwọn ẹ máa lọ síbẹ̀ ẹ máa lọ síbi odò Ọya ibẹ̀ ni Ọya lọ sápamọ́ sí nítorí pé Ọya lọ dúró sílẹ̀ lọ́sẹ̀ pé ní odò Ọya bẹ́ẹ̀ ni tó jẹ́ ń sìn òkè bá àlàṣà fẹ́ débẹ̀ ibi ẹ̀ máa jìnnà lọ́wọ́ lókè cataract lọ́dọ̀ wọ́n pè ní cataract olóṣè ọlọ́fun kì í ṣe gbójú yẹn fọ́ wọ́n ló dà ọmọ ẹ̀jẹ̀ tó bá lọ bómi oníyọ̀wá ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ọmọkùnrin kan ó gbọ́dọ̀ jọmọ ìlọ́gọ́ tó gbọ́dọ̀ wá ó wá ń kọjá lọ níwájú lẹ́nu gẹ̀rú gíìtẹ̀ gbogbo àwọn olè àwọn olóyè wá rí àwọn ọwọ́ ẹ̀wọ̀n ọmọ ẹ̀ ọwá ń tiẹ̀ ajíbógun lórúkọ ẹ̀jẹ̀ ajíbógun ọmọ ẹ̀ ọwá ń bí tó bẹ́ẹ̀ kó tó bàbá ẹ̀ là tó máa lọ bomi ní ìwà máa lọ bọ̀ wá wọ́n wá lọ sí olóògbé tẹ́rí ọwá ń bí ẹ̀ ló jẹ́ ọwá òun ní pé ẹ̀ tó bu okùn ẹ̀ ní ọwá ó bu okùn yẹn sẹ́gbà tó débẹ̀ yẹn ó lóbi wọ́n yẹ ẹ̀ ń bẹ́ o wọ́n sorí sí nǹkan fún un ibi tó dúró sí lọ́ọ̀ náà pè ní ẹ̀nà ọwá lẹ́kọ̀ọ́ ta ló mẹ́kọ̀ọ́ dáadáa ṣẹ́nà ọwá wà lẹ́kọ̀ọ́ ṣẹ́gbẹ́ ètò wa tábà sọ̀tàn 20,000 years ago ẹ sì máa ráwọn traces tó wẹ́ pé ẹ máa mú evidence jáde òbòkun kí ló sì máa ń pè ní òbòkun ọwá tó lọ bu òkun wá ọwá kò tí ì parí wá ní òbòkun àtàkùnmọ̀sà àbí ọwá òbòkun àtàkùnmọ̀sà ọwá ẹ tó bu òkun tó ti òkun mọ́ ọ̀sà ẹ ṣe kábíyèsí o kábíyèsí o ọwá tó lọ bu òkun tó wá ti bí òkun mọ́ ọ̀sà ó tán ọwá ló discover òkun òun ló tún discover ọ̀sà. ìrànwọ́ ò ní parẹ́ láíláí. àṣẹ olúwa mi. ẹni tó bá ní ìrànwọ́ parẹ́ yọ parẹ́ tí. àṣẹ. so kẹ́lẹ̀ mọ̀ pé kóyìnbó tó gbé research wà láwa gan ti láti ní researchers lọ́dọ̀ wa láti mọ̀ tó ń pè research ọwá ló discover òkun àtọ̀sà ìgbà ló ti jẹ́ ọwá ọmọdé ìwá tó lọ bu òkun tó ti bí òkun mọ́ ọ̀sà ajíbógun gbọ́n lórúkọ ìṣọwá adé àti lọ́wọ́ tó pọ̀ pé ọmọdé ọwá ń bí so ìgbà tán àwọn ló wá bẹ̀rẹ̀ sí àwọn ló wá wọ́n kì í tá máa ṣe ni pé ẹ̀yìn báyìí ó yẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ń lọ tábàlì kan odò kìíní odò kejì odò kẹta ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ó yá wọ́n á gbé fàjọlẹ̀ odò àjáde odò bàbá òkè ẹ̀yìn báyìí máa lọ náà tábàlì gbé bàbá tí òkè tó kì í sílẹ̀ ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ẹ̀yìn báyìí máa lọ tábàlì bí báyìí tí wọ́n máa fún ọ ní sáìn tó máa rí tó máa mọ̀ pé bí ló yẹ káwọn tó sí bí ìfẹ́ sí bẹ̀rẹ̀ sí spread ṣẹ́kẹ́ báyìí náà ọmọ kan wà jẹ̀kẹ́ ọdẹ́dẹ́ alias ọ̀rọ̀ míyàn ọmọ tí mo dá èyàn mi jẹ́ ọ̀rọ̀ míyàn
èmi ò mọ̀ràn tí tẹ́nìkan dá tán ń pè lọ́rọ̀ mi bọ̀ ọ̀ràn tí mo dá ìdá ọ̀ràn tí mo dá ìwó yàn lọ́jọ́ ọ̀rọ̀ mi ọ̀fẹ́ orúkọ ẹ̀gbọ́n ni ọdẹ́dẹ́ jẹ̀gbẹ̀ ọmọ líle pàkó lè tó yányán ṣùgbọ́n ṣe kọ́nà tó ṣọlẹ̀ ìbọn ọmọ líle tó wáyé nìkan ó lè wá wúlò kéèyàn lè wá tó wúlò ibi tó bá lè náà máa ràn tí nǹkan bá fẹ́ dàrú kó náà máa fi kó lọ tí nǹkan bá dẹ̀ tó náà fẹ́ dàbẹ̀rù náà fi yá lọ fọ́ so ìgbà tí àwọn ìgòdòmígòdò tí ilẹ̀ wọn tó rújú pọ̀ wọ́n wá dífá wọ́n wá sọ wọn pé àìdí tí ẹ̀ fi ní sinmi pé ẹ̀ ládé kò sáṣẹ adé nìyí ẹ lọ gba àṣẹ adé ibi kan so ní ẹ̀dẹ́ ti ń gba àṣẹ adé ibi ìlú gbọ́dọ̀ débi ìyẹn ní Ògìṣó tó bá rán àwọn èèyàn wá pé kán wá gba àṣẹ adé ní Ifẹ̀ nígbà tán dé àwọn fẹ́ bá rò tára àwọn ọba rán ọ̀rọ̀ mìíràn wọ́n ló máa lọ fún wọn ní royalty mẹ́rin you are going there to establish royalty wọ́n máa lọ dé wọn ládé wọ́n máa lọ establish ìpínlẹ̀ pé ní ọba àwọn ohun tó bá ń bẹ̀ leader lásán náà ní Ògìṣó dẹ̀ ní leader wọn ṣe pé ibi tádé bá wà ṣe máa wà bẹ́ẹ̀ a máa tùbà a máa túnṣe wọ́n á ṣòro wọ́n á ṣe gbọ́ ẹ̀ ìgbà tọ́nà mi wá débẹ̀ ṣẹ́gẹ̀t ẹ̀rùn pé mo tún sọ̀tàn bí lè ìjọba yìí wọ́n wá tíì ní orúkọ ẹ̀kọ́ ní òye lágbọ́n tí ìjẹ̀sí fi Àkànlúbẹ́ kí ni mo fẹ́ wá fi Àkànlúbẹ́ ó yẹ kẹ́ fi Àkànlúbẹ́ ní pé Ifẹ̀ ó ń kan ìlú bẹ́bẹ́ tó ń dá ìlú lẹ̀ kéékèèké tó ń dá ìlú lẹ̀ ìtumọ̀ pẹ̀lú Ifẹ̀ táwa lè ní Ifẹ̀ Àkànlúbẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tọ́nà mi ò débẹ̀ ọ̀rọ̀ mi wá fẹ́ ọmọ kan ọmọ Ògìṣó yẹn ló fẹ́ ó wá bí ọmọ fún ọmọ yẹn wá jẹ́ nítorí pé nǹkan iṣẹ́ tọ́rọ mìíràn lọ sí ó rí ṣe ọwọ́ ẹ̀ka ṣe ọwọ́ ẹ̀ka ó wá sọ ọmọ ẹ̀ ní ọwọ́ mi ká ṣe ń bọ́ sáà. ẹ jẹ́ ká wọlé alájà ẹjọ́ ẹ jẹ́ ká alájà wọlé. Ká má bínú ká lè kọ̀ǹtù ká ní má bínú ẹ pọ̀ gan. ẹ má bínú ẹ jẹ́ ká alájà wọlé. tábà síbẹ̀ ẹ wú ẹ ṣe sọ ẹ̀ báyìí ká wá sọ pé mo bá tó wà ní táyà. yóò lágbára. so ìgòdòmígòdò yẹn ó wá sọ lọ́wọ́ mi ká torí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ló ṣe pàtàkì ká sọ gbogbo ní gan gidi tẹ́ bá sọ̀rọ̀ you must be talking with authority with confidence. ẹgẹ́ nísìn tẹ́bánikẹ́ sọ túmọ̀ Ìfẹ́ Oyè Lágbẹ́ ti mọ̀ Ìfẹ́ Òdáyé ti mọ̀ Ìfẹ́ Àkànlúbẹ́ ti mọ̀ sẹ́rí ìgòdòmígòdò yẹn ìlú ni ìgbà tọ́lọ̀ mi wá débẹ̀ ọ̀mí ẹ̀ wá fẹ́ wọn ó sọ́rí ọ̀tọ́mà ìgòdòmígòdò yẹn ó wà ń sáàdì ilẹ̀ yíbo torí ìtàn kan táwọn arábẹ̀ yẹn máa ń pa ẹ̀tìrí nǹkan máa fi máa rí ẹ̀tìrí nǹkan máa ṣe bá ń tí ń gbà kan báyìí ọba wọn ó bá ní ìṣàwọn olóyè kan láàfin ẹ̀ nítorí pé mo kọ́ àwọn olóyè lẹ́kọ̀ọ́ bí ó wá dùn pé á jẹ́ pọ́ ọmọ kékeré ló ń kọ́ àdúgbò lóyè tó bá ń gbà táwọn yẹn wá ń bo lẹ́kọ̀ọ́ wọn ní gbogbo eléyìí ó wá dùn bàbá yẹn pé á eléyìí kékeré ló ń kọ́ ẹ̀yìn olóyè mi èyí tó fi bá torí tí o jí pẹ̀lú yẹn ṣe rí ìbátan mi wọn wá sọ ọmọ iná ọwọ́ mi ká Ifẹ̀ wá ní ọmọ yìí o ti pẹ́ ìta tó ìdúgbò ọdún bíi 15 years máa bọ̀ rí ambassadorial assignment kí náà máa yẹ the record you ọ̀rọ̀ mi was on an ambassadorial assignment so nígbà tó when the mission was accomplished Ifẹ̀ now record him back home so nígbà tó wá ń bọ̀ ó wá fún wọn ní ọmọ ẹ̀ ọwọ́ mi ká yẹn wọ́n ti ń pè ní ewé ká lédè tí wọ́n wá install wá ní kàn install ẹ̀ fún un ó pàṣẹ pé tó bá ti ń lọ sùn ọmọ ẹnikẹ́ install kẹ́lẹ́ máa forí balẹ̀ fún ìlú máa bẹ̀rẹ̀ sí túbà á máa tún sí àgbà yẹn ti ń dádé olóòjẹ́ pé ewé ká ní first ọba ó dẹ̀ jẹ́ wá jẹ́ pé gbogbo ẹ̀rọ bá jọba ńlẹ̀ Bìnì ọmọ ọ̀rọ̀ níyàn ni ọba tó wà ńlẹ̀ Bìnì lé ní kò rújú kò ní òde parọ́ ó lọ́mọ ọ̀rọ̀ míyàn dùn ó lọ́mọ òdúdó àdẹ̀mú bó sì rí ni tó yé ń sìn so bílẹ̀ Yorùbá ti bó ti pé bẹ́ẹ̀ ṣe rí a lọ sí Uganda láìpẹ́ ní last year the president Yoweri Museveni hosted us so Museveni wá sọ fún wa pé there is a tribe tó ń fẹ́ kí bàbá rí nílùú wọ́n pe tribe yẹn ní Luo L-U-O ẹ máa gbọ́n sí o ṣẹlẹ̀ àwọn ọba image àwọn ọba tó jẹ ní òòṣà kan wà bí ìmórúkọ òòṣà yẹn kí ló òòṣà tó máa ń yọ sí ọ̀nà lójú àlá yẹn tó máa ń jáde sí ọ̀nà lójú àlá mẹ́sẹ̀ bá mi gbé iná
òòsà ojú àlá yẹn tó bá rí ìbílẹ̀ máa ń bè lọ́wọ́ rẹ̀ òòsà yẹn tẹ bá fẹ́ bẹ́ẹ̀ tó wà ní tẹ bá fẹ́ rí ẹni tó jẹ́ aládìkún gangan ẹ fẹ́ rójú ẹ̀ òòsà yẹn lè máa ó wà lára fún awàlá máa sọ mú nǹkan wa ó wà lára 401 yẹn ẹ kàn ní láti consult ẹ kẹ́ni gbogbo ayé kó ṣe aládìkún gangan máa jáde sí yẹn máa rí tẹ máa sáré yà kó ṣe rí òòsà yẹn náà lò fún ìpínkù fún Facebook bá wọn tó ṣe ní Uganda. no níbi báyìí sáwárí nígbà tá lọ Uganda yẹn mo fẹ́ sọ̀tàn lúwo lẹ́yìn wò yìí lúwo ní obìnrin kan tó jọba bàbá yẹn wá sọ fún wa pé president sọ fún wa pé òun fẹ́ kọ́ òní ráwọn èèyàn nǹkan bí báyìí pé wọ́n ti kọ́kọ́ máa ń yọ̀ lẹ́nu pé Nàìjíríà làwọn ti wá pé south western part of Nigeria làwọn ti wá olóbi ìyá tó bí Adékọ́lá ní Adékọ́lá Tẹ̀lú tó jẹ́ the first Olúwo kó tó di pé ìtì ìṣẹ́lú wòrò débẹ̀ ọmọ ẹ̀dọ́ ọkọ̀ lọ tẹ olótẹ ìwòdó ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa ni pé àwọn ìmárùkú nìkan ni ó bí ara ó láwọn ẹ̀gbọ́n tẹwàá àwọn ẹ̀gbọ́n nígbà tó ìjọba tán gẹ́gẹ́ bí ìtàn tán sọ fún wa lọ́hùn o wọ́n ní ìgbà tí àbúrò bàbá àwọn jọba inú wa bí àwọn bàbá àwọn méjì làwọn bàbá àwọn tó kù yẹn àwọn ẹ̀gbọ́n yẹn àwọn àkúsí àwọn máa lọ máa tẹríba fún ọmọ yìí no tẹ́lẹ̀ ìyá ìbímọ ok ó wá fọmọ ẹ̀ jẹ ọmọ ẹ̀ ó bí Adékọ́lá Tẹ̀lú ó wá fi jẹ Olúwo inú wa bí àwọn ẹ̀gbọ́n yẹn tí a máa tẹríba fún ọwọ́ abínú kò fẹ́ síbẹ̀ ni ibi tí bàbá wà ní so yẹn sìn wọ́n á lọ tẹ̀lé ìlú yẹn náà wọ́n pè ní Luo tribe ní Uganda wọ́n kàn yọ w yẹn kún mi ìfẹ́ mo ń tàrà ti kanjú orú mú wa ṣe ìsáìdì yìí this will also tell us báwa ṣe ń ṣe democracy àti management àti leadership kóyìnbó tó dé rárá tẹ bá wo àwọn ọ̀ọ́ni nǹkan fìyàwó yìí mẹ́jọ lápọ̀ ṣùgbọ́n ń gbà láyé ìgbà wọn gbà sẹ́ mẹ́sàn-án péré ni wọ́n ọ̀ọ́ni àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́sàn-án tẹ́lá mẹ́jọ yẹn kó ìkìlá nígbà ìṣe ó wà very important irọ́ àwọn mẹ́jọ yẹn ìwà contemporary of Odùduwà àwọn tó rẹ́sùn pẹ̀lú Odùduwà tó tún wà sọ̀bí